dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo alátìlẹyìn. Ọ̀rọ̀ òṣèlú ni nígbà tí a ti wà pẹ̀lú Ṣèyí Mákindé àti 2015 àkọ́tẹ́sì àwọlé. Nígbà tó di 2019 àpàdà kọ́tẹ́sì wọlé. Ọlọ́run pé kó jáwé olúborí ó wọlé. Àṣejọba yẹn lọ. Nígbà tó di tí sáà yẹn tẹnubodò a tún padà relent yẹn ní 2023 Ọlọ́run sì tún ṣe àmì àwọlé. So Ṣàìdé ni ó pe ọ̀gá wa Alhaji Mukaila Lamidi Ọ̀ṣùlárì pé iṣẹ́ ti yàtọ̀, àwọn tíkẹ́ẹ̀tì kan wà tí àwọn òkùnkùn iṣẹ́ tẹ́lẹ̀ sí rèé tíkẹ́ẹ̀tì ẹyọ kan ni à ń já fún ọkọ̀ kan, ẹni mọ́tò wá ń tíkẹ́ẹ̀tì ni ó gbà. Mo wá kún tíkẹ́ẹ̀tì dé ó ń lọ bí 15 pé kan láago wọn ṣàkó gbogbo ẹ̀ lóṣìṣì. Ọ̀gá ní kò lè ṣe bó làwọn ṣe fẹ́ ṣe, bó làwọn ṣe fẹ́ tà fún àwọn eléyìí tí ò ní di ìṣòlẹ́nu. So pé wọ́n jẹ́ ká máa ṣe bí a ṣe ń ṣe tẹ́lẹ̀ tára fi dẹ àwọn ọmọ aráàlú àti dráìvà. Ìyẹn ni ọ̀gá sọ àdẹ̀kú òǹbẹ́ ní mítè yẹn àti bó ṣe ti jọ́gìjì ọ̀rọ̀ ṣe wáyé pé kọ́gọ̀ lọ resign. Pétọ́gọ́ bá resign tójú ẹ̀ bá rí kó fara mọ́. So à ń bá lọ. Ìjọ tí wọ́n búra fún gangan ní May 29 ńlọ wá. À ń ṣe àjọyọ̀ yìí pé àwọlé gómìnà adáná sí gbogbo àti pátí lọ́wọ́ ni a kó ogun dé. Wọ́n jẹ́ bá ogun everything jẹ́ ní hòtẹ́ẹ̀lì ọ̀gá. Wọ́n kó gbá wọn káwò, wọ́n kó ogun everything, wọ́n kó gbogbo ẹ̀ lọ. Ṣé wọ́n ṣe bó ṣe wù wọ́n. So àgbà ó kálukú gbalé ẹ̀ lọ. Gbogbo olólùfẹ́ ìkànnì Oligisus TV, ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yìí àtẹni tí ẹ̀ ń gbọ́ lẹ́nu ẹ̀, ẹni yìí là ń pè ní Suri, Alhaji Surajudeen, tí wọ́n bá Alhaji Oríyọmí ṣiṣẹ́, tí ìjọba wó ilé wọn. Ẹ wò ọ̀rọ̀ ti sọ̀rẹ́ o, àṣírí ti tú o. Suri ti padà dé o. Ṣé mọ̀ pé nígbà tán wá wọlé ẹ̀ wọ́n ní ó fẹsẹ̀ fẹ́ ó sá lọ. Ní báyìí ó ti padà dé, ó ti gbẹ́nu sí máìkì lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat. Ó tún pẹ́rẹ́pẹ́ ọ̀rọ̀ tàbá ń sọ pé politics dirty game ni. Ṣé dirty game ni lóòótọ́ àbí kì í ṣe dirty game? Ẹ jẹ́ ká máa wo fídíò yìí níṣó. Ohun tẹ́yìn náà bá rí sí àtó bá kọ sí yín, ẹ já pàdé ní comment section. Ẹ bá mi share, yóò dára fún wa. Ètò ayé wa ò ní dojú. Ó yá. Nígbà tó fi dijọ́ kẹta àbíjọ́ kẹrin wọ́n ti mú tatapílà wá, wọ́n ti wo ogun olé dànù. Ó bá ogun kan tí mo ní wọ́n bàjẹ́. Mi ò kí n sọlé o. Ṣé bẹ́ẹ̀ ló yẹ kí n lọ? Ìyẹn tó bá ọ̀nà tó yìí bù wá. Ìbá ń pèlè SSF ọ̀ràn wa pé ṣé bẹ́ẹ̀ ló yẹ kí n lọ? Kí n wá, n lè wá o. Mi ò lè wá. Ó yẹ di báyìí ní ìyẹn pé mi ò lè wá. Ó fi mí lẹ̀ pẹ̀lú ibi tí mo wà. Ọlọ́run gbàdúrà wa. So ó tún padà wá ránṣẹ́ wá. Tó bá rán ọwọ́ wá ègé pé tí mo bá kọ̀ tí mo lẹ́yìn tí máa tẹ̀lé nìyẹn tójú mi bá rí kí n fara mọ́ o. Pé àwọn mẹ́sì mi dáhùn. Wọ́n lè ṣe fún sí mi rí bá ṣe fún ọ̀gá ní nǹkan kan náà. Èmi ò tiẹ̀ kà sí. Ẹlẹ́kìí tó wáyé pé àwọn mẹ́sì mi dáhùn fún kìnnì. So ó sá lọ. Ó tiẹ̀ ti ń gbóríṣiríṣi. Bí kí wọ́n sọ pé wọ́n ń DSS ọmọ wá mi kí. Wọ́n ní kíní kan wá mi kí. Sáà ń bá a lọ. Títí. Ó ṣe di ọ̀ndì lẹ́wọ̀n oṣù kẹfà yìí. Èmi jáde lọ. Àwọn ọkọ̀ mi láti
May 29 ní gbogbo wọn ọ̀jẹ̀ náà kan ó ṣiṣẹ́ wọn kó gbogbo wọn wá sílé wọn lé wọn gáràjì àṣìṣe ẹjọ́ kan náà ìjọba tuntun tí wọ́n ní tá a ṣe wọlé so a sì gbà fọlọ́ mo káwọn ọkọ̀ yẹn wálé mo kó wọn sínú ilé tó bá sáfẹ́rẹ́ nbàrẹ́ tó bá nídìí kéèyàn kan bá wọ́n wà gbé fún wọn ọ̀fìn ṣiṣẹ́ so à ń ṣe bẹ́ẹ̀ àfi bó ṣe di ọ̀dìnlẹ́mọ̀ oṣù kẹfà yìí èmi náà wakọ̀ lọ sí Èkó mo sọ ẹ̀ lọ sí Èkó pé màá sun Èkó máa lòdù wá sí Ìbàdàn àfi bó ṣe dòru táwọn tó wà nulẹ̀ pé mi pọ̀ ọlọ́pàá wà nulẹ̀ fún kẹ́ni wọ́n wà nulẹ̀ o wọ́n wọlé wọ́n jí àwọn jáde sí wọn so wọ́n já lẹ́kùn wọ́n bírèkì gbogbo lẹ́kùn nulẹ̀ wọ́n kó àwọn ọmọ yẹn wọ́n mú wọn káàkiri nulẹ̀ wọ́n sars nulẹ̀ gbogbo wọn sars gbogbo everything wọn rí anything wọ́n wá káwọn ọmọ yẹn jáde padà síta wọ́n ní ká dojú bolẹ̀ wọ́n ní káwọn dojú bolẹ̀ lẹ́yìn ṣẹ́jú bí ọgbọ̀n ṣẹ́jú nǹkan kan sá wọ́n ní káwọn gbójú sókè nǹkan wo tán bá nínú ilé àwọn èmi dẹ̀rẹ́ mi ò ní nǹkan kan nínú ilé ọlọ́run gba ilé ọmọ pèsè mọ́tò mò ń ṣe láti lẹ̀ mo ì tó ń wa mọ́tò àwọn ọmọ ọgbẹ́ kìí sínú ilé àwọn ẹ̀ ti rí eléyìí o àwọn kọ́ ni àwọn ní gbogbo tẹ ń sọ tẹ kó lẹ̀ pé kìí ṣe ọ̀dọ̀ àwọn kankan wà wò pé wọ́n ṣàkó gbogbo àwọn ọmọ yẹn first ball mi wà nù wọn wà nù ilé tó sùn wọ́n mú un náà mọ́ wọ́n kó àwọn ọmọ mẹ́rin nọ́mbà mi wakọ̀ wọ́n kó wọn lọ bó ṣe di àárọ̀ ọjọ́ kejì báyìí kí n tiẹ̀ máa bọ̀ kí wàá sí wọn pé kí ló dé nani wọn tó ti padà wà nílé o láàárọ̀ ọjọ́ kejì ní àárọ̀ kó mọ́tò wà wọ́n bẹ̀rẹ̀ sí kó ogun ẹrù wọ́n kó everything tẹ májá tẹ mẹ́ran gbogbo dọ́kúmẹ́ǹtì everything gbogbo mọ́tò tí mo ní nílé mo fi ń ṣiṣẹ́ lórí àwọn ọkọ̀ tí mo fi ń ṣiṣẹ́ gbogbo ní wọ́n kó ogun ẹ lọ ètí ò lè rìn wọ́n wọ. Kí ni ìtumọ̀ ogun ilé ọkọ̀ yẹn lọ tán bá wọn mt ogun nulẹ̀ tí ma fóòmù tí ma ga àjókòó tí mẹ́ni tí wọ́n ṣe nǹkan kan kù bójú mo ní pátápátá ni ẹ kó lọ. irú kí lélẹ̀ ọlọ tọ́da nígbà tó fi dijọ́ kẹta àbíjọ́ kẹrin wọ́n ti mú tata píláwà wọ́n ti wo ogbó lé dànù ó bá ogbó kan tí mo ní wọ́n bàjẹ́ mi ò kí n sọlé bó jẹ́ kó wá lólé mi kí mo ní wọn kó nǹkan wá wọ́n fi róòpù mi ní o wọ́n fi róòpù wọn fi ṣàkóbá òṣèlú ní o ẹ̀yin ọmọ Nàìjíríà ṣàánú mi ẹ gbà mí o ẹ gbà mí o ní kí n kíkọ́ àwọn ọmọ aráyé wọ́n ṣàánú mi kan gbà mí o kò sẹ́ni tí ó mọ̀ mí ní oúnjẹ onímọ́tò ní mi o lọ́ọ́ má jẹ́ ká sí yàn tẹ̀lé o ní tí mo mọ̀ mọ́ bẹ́ẹ̀ náà nìyẹn o mi ò ṣe nǹkan kan mi ò dáràn o mi ò gbogbo tí wọ́n sọ mi ò mọ nǹkan kan pa rẹ̀ sí ọwọ́ mi mò ń ṣe. tó ọ̀rọ̀ ní Alhaji Surajudeen tá a mọ̀ sí Suri tí wọ́n sọ kalẹ̀ yìí o Alhaji Oríyọmí náà ló wà lẹ́yìn wọn tí wọ́n kàn ń wòye tí wọ́n ń wò rere ayé ẹ̀rí pé kan ń bẹ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye ẹ̀yin tẹ́ tún ní òye tó kún nípa politician kí lẹ̀yin náà rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ ṣé láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.